ẹ̀yin olólùfẹ́ mi mo mọ̀ pé ẹ ti ń retí mi kí n wá fún yín ní gist gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ lánàá níbi AMVCA award tó ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan níbi occasion náà gbogbo ẹ̀ ní fọ̀gbà yẹn ga kí ló wá ṣẹlẹ̀ láàrin òṣèré orí ìtàgé ilẹ̀ wa méjèèjì tí wọ́n gbajúgbajà dáadáa jù èyàn Fúnkẹ́ ọmọ Akíndélé àti Tóyìn Abraham kí ló ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì ń fọ̀gbà yẹn ga nǹkan ṣẹlẹ̀ lánàá níbi AMVCA award ẹ wá nǹkan fìdílé ẹ fìdílé nǹkan mò ń bọ̀ náà ẹ jẹ́ kọ́kọ́ gbé yín débẹ̀ kí n gbé yín padà síbi tíjà ti bẹ̀rẹ̀ ṣé wọ́n tún jà lánàá àbí ìjà ti parí ẹ kọ́kọ́ wo fọ́nrán ilé náà mò ń bọ̀ ẹ má lọ ibì kankan. Please, let's not prove them right. We fought over the years to build our image, to do amazing movies, to do quality work of you. Let's not give them the power to say we're. Mo rò pé ẹ̀yin náà rántí pé Return of Arizo gangan ló jẹ́ àmọ̀ pé ìjà ń bẹ láàrin Fúnkẹ́ Akíndélé àti Tóyìn Abraham látàrí pé nígbà tí Fúnkẹ́ Akíndélé òun àti Ìyábọ̀ Òjó tí wọ́n jọ jókòó àti Mercy Aigbe tí Tóyìn Abraham wọlé ó kí Ìyábọ̀ Òjó ọmọ oníǹkan ó kí Mercy Aigbe náà fi mú dá lóhùn ó wá kí Fúnkẹ́ Akíndélé gbẹnu sọ́hùn bí ìgbà tí ò tiẹ̀ rí gútí jájìkẹ́ Tóyìn Abraham ibẹ̀ gan nìjà ti bẹ̀rẹ̀ ẹ sì mọ́ gbàgbé nígbà tí Fathia náà ṣe tiẹ̀ èèyàn Ẹfúntóyè the unicorn tó ṣe movie premiere rẹ̀ táwọn ènìyàn ń wo pé bóyá bẹ́ẹ̀ níjà ó ti parí kí lẹ̀mọ̀ tó ṣẹlẹ̀ ń bẹ̀ síbí mo mú wá fún yín mo ní pé Tóyìn Abraham nìkan ló lọ bí movie premiere Fathia Balógun látàrí pé Fúnkẹ́ Akíndélé kò sí Nàìjíríà lásìkò ìgbà náà kí ló wá ṣẹlẹ̀ níbi tàná eyín AMVCA award kó tó di pé nsọ̀n tó ṣẹlẹ̀ ẹ jẹ́ n kọ́kọ́ yọ lérèfé ǹjẹ́ ní AMVCA award tí wọ́n ti ẹ̀ nominate Ofasabi Aunty fún best movie ǹjẹ́ ní AMVCA award ǹjẹ́ ní ẹ̀ ti ẹ̀ nominate fíìmù Fúnkẹ́ Akíndélé eyín behind the scene fún best movie ẹjẹ́ àjọ àwọn movie tí wọ́n nominate fún best movie of the year. èyí làwọn eré tó dùn dáadáa tí wọ́n nominate fún best movie of the year 2026 Ginger, The Heir, My Father's Shadow, Three Cold Dishes, The Sharpened Gift àti Behind the Scene eléyìí tí Fúnkẹ́ Akíndélé tó gbé jáde lọ́dún 2026 tí àwọn ènìyàn wò ní sinimá ṣùgbọ́n ṣe mọ̀ pé kò sí Ofasabi Aunty ńbẹ̀ eléyìí tí Tóyìn Abraham tó ṣe ẹ má gbàgbé ibì kan là ń lọ o ǹjẹ́ ní Fúnkẹ́ Akíndélé òun àti Tóyìn Abraham kí ló ṣẹlẹ̀ ńgbà tí wọ́n ríra wọn ní AMVCA award àti pé sáwọn méjèèjì gan tiẹ̀ fojú kanra wọn ń bẹ̀ àti pé síjà ti parí àti pé síjà ò tí ì parí ṣùgbọ́n kí n tó sọ yẹn mo ti ń wo nǹkan kan láti bí ọdún bíi méjì àbí mẹ́ta nípa AMVCA award pẹ̀lú Fúnkẹ́ Akíndélé tó jẹ́ wípé wọn ò fi bẹ́ẹ̀ máa fún un láwọ́ọ̀dù mọ́ bíi tìgbà kan bóyá náà lọ́wọ́ á fà á tí Fúnkẹ́ Akíndélé fi fà sẹ́yìn lórí ọ̀rọ̀ AMVCA award torí pé tẹ́ ẹ̀ bá gbàgbé lọ́dún tó lọ ní 2025 Fúnkẹ́ Akíndélé kò sí bí AMVCA award náà kò sì gba awọ́ọ̀dù kankan kódà ó dá controversy sílẹ̀ pé bó o ní Fúnkẹ́ Akíndélé toró ṣe móvì kan gbà náà tí mo ti gbàgbé tó tà dáadáa bóyá mo ti gbàgbé táìtù ẹ̀ tó tà dáadáa ládìkò December ńgbà náà tó jẹ́ pé àwọn ènìyàn jẹ́ bí ẹ̀ ń jésù ni
táwọn ènìyàn ní Fúnkẹ́ Akíndélé ó yẹ kó gbà wọ́ọ̀dù kan níbi fíìmù yìí tí ò padà gbà wọ́ọ̀dù. Lọ́dún yìí náà mo láyọ̀ láti sọ fún yín, tàbí bò ní kí n sì sọ, pé níbi AMVC award Fúnkẹ́ ọmọ Akíndélé kò mà tún sí ń bẹ̀. Tí túmọ̀ sí pé Tóyìn Abraham nìkan ló àtẹ́ǹdì AMVC award náà. Àwọn méjèèjì wọn ò padà tí ìfojú kanra wọn láti ìgbà tí ìjà ti Ìyábọ̀ Òjó tó ti ṣẹlẹ̀ níbi movie premiere ẹ̀ tó pè ní Return of Arizo ló pè nígbà náà. Láti ìgbà náà wá ní Fúnkẹ́ Akíndélé àti Tóyìn Abraham wọn ò tí ì fojú kojú báyìí pé bóyá ìjẹ́ ó tiẹ̀ parí tàbí wọn ó sì gba gbòós lójú agbo. Ṣùgbọ́n ẹ̀yin olólùfẹ́ mi, kí lẹ̀yin lérò pé yóò ṣẹlẹ̀ ní níjọ́ tí Tóyìn Abraham àti Fúnkẹ́ ọmọ Akíndélé, níjọ́ táwọn méjèèjì bá kojú kàdé lẹ́yìn ìgbà tí wọ́n jọ kíra wọn níbi kíní Ìyábọ̀ Òjó? Ṣùgbọ́n èrò tèmi ni pé èmi ń wò pé kódà níbi AMVC award gan, Bófì èèyàn tó máa ń ṣe kọ́mẹ́dì, òun àti ẹni tó jọ wà lójú agbo tó jẹ́ darí ètò, àwọn méjèèjì gan tó fi ṣe kọ́mẹ́dì tí kan ṣe bíi Fúnkẹ́ Akíndélé, Mófì ṣe bíi Tóyìn Abraham níbi títí ń kí tó ń gbẹnu sọ̀hún bí ìgbà pé àwọn méjèèjì fi ń ṣe àwàdà náà ni. Ṣé ẹ gẹ́tì báwọn? Ṣùgbọ́n nǹkan tẹ́mi kan wò mẹ́ ni pé ó ṣeé ṣe káwọn méjèèjì ó padà parí ìjà nígbà táwọn méjèèjì tí wọ́n bá tún fojú kojú lẹ́yìn ìjà tó kọ́kọ́ ṣẹlẹ̀ láàrin wọn. Àbí sẹ́yìn lérò pé àgbàlagbà méjì, àwọn àgbààgbà industry náà sì ti dìde tí wọ́n ti gbà wọ́n mọ̀ràn pé ìgbà táyẹn àgbà ẹgbẹ́ tẹ́ ẹ bá ń ṣe báyìí, táwọn ọmọ kéékèèké bá wá ń jà báyìí, irú orin wo lẹ fẹ́ máa kọ fún wọn? Irú àmọ̀ràn wo lẹ fẹ́ máa fún wọn? Táwọn náà ò ní máa sọ pé ọwọ́ yín láti bá ẹ̀yin màmá, síbẹ̀yìn náà jà nígbà kan, tàbí bẹ́yìn náà ń bá lágbájá jà, ẹ̀yin ò tíjọ́ bá parí. Ẹ̀yin olólùfẹ́ mi, nǹkan kan tó ń bọ̀ tí mo tún mú bọ̀ lórí AMVC award táàjọ bojú wò. Ẹ subscribe sórí YouTube channel yìí, ẹ share fídíò yìí, ẹ má gbàgbé ẹ share kẹ́ subscribe. Mo ń mú bọ̀ láìpẹ́ ń post ẹ̀ síkànnì YouTube wọn bíbá ẹ̀ tẹ́ẹ̀rí táàjọ bojú yẹ̀wò nǹkan kan yẹn. Mo ń bọ̀ náà, ẹ má lọ ibi kankan.